ó ṣe mí sí àṣe ìṣètúnṣe àṣe ìṣètúnṣe bá a bá ṣèyí tán a ó ṣe mí sí àṣe ìṣètúnṣe àṣe ìṣètúnṣe bá a bá ṣèyí tán a ó ṣe mí sí àṣe ìṣètúnṣe àṣe ìṣètúnṣe bá a bá ṣèyí tán a ó ṣe mí sí àṣe ìṣètúnṣe àṣe ìṣètúnṣe olówó àbùkọ́lá tí mòye yìí jẹ ìró pápá ìhó nẹ̀ ìhó pápá ìhó nà Bùkọ́lá tí mòye yìí jẹ ìhó pápá ìhó nẹ̀ akọ́yẹ ọjọ́ òní èmi ò ṣe pọ̀ rẹ̀ eré báyìí báyìí la máa rí o bàbá wa kábíyèsí ikú bàbá yèyé aláàfin ilẹ̀ yorùbá ìpẹ̀kun ọba ẹ̀mí yóò gùn lè dáadáa fún wa akọ́yẹ òní á ṣe púpọ̀ rẹ̀ mo wá fi àkókò yìí mo fi kí ìyáàfin wa Bùkọ́lá pé oyè náà mọ́ rí o àsìkò tí wọ́n jẹ Erelú yìí nílẹ̀ Yorùbá tòrò sí o ànírógun o ànírọ́tẹ̀ o ìàlàáfíà ipò ìgbéga ńláńlá náà wọ́n dé bá wa nílẹ̀ Yorùbá o ogun báńdíìtì ogun kò sáàbò kò ní dé bá wa nílẹ̀ Yorùbá o pẹ̀lú dùnú ìfọ̀kànbalẹ̀ láàmú ọgbẹ́ nílẹ̀ Yorùbá o ànírógun ànírọ́tẹ̀ o gbogbo ohun tó ti ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ kó dùn gbàgbé torí àlàáfíà la fi lè tó ilẹ̀ Yorùbá inú mi dùn gan gẹ́gẹ́ bí ìyáàfin wa ṣe di Erelú ilẹ̀ Yorùbá so mo sì kí wọn pé wọ́n kú oríire náà oyè náà mọ́rí ìgbà ọdún kan ni o wọ́n pẹ́ lórí rẹ̀ o wọ́n lò wọ́n gbogbo wọ́n tọ́tọ́tọ́ lórí oyè náà o wọn ò ní fàìsàn lò ó wọn ò ní fi ìdààmú lò wọ́n lò nínú ọlá ni o inú owó inú àrísìkí baálé ọ̀rọ̀ máa kí bàbá yèyé aláàfin ìpẹ̀kun ọba ẹ̀yin náà rí bó ṣe rí àṣà wa dùn ẹwà àṣà àyàfi ẹni tí ìbá sọmọ Yorùbá ló kú lónìí orí òun òwú bí bó ṣe ń fi ìyáàfin wa Bùkọ́lá joyè gbogbo àṣà wa bó ṣe gbogbo àwọn àṣà wa ṣe jẹyọ nú ẹwà àṣà wa ṣe jẹyọ ẹ bá wọn bí kú báyà ṣe ń ṣe bó ṣe ń súre fún wọn bó ṣe ń fewé sí wọn lóyìn gbogbo yẹn àwọn àṣà àwọn kẹtọ́ ẹ̀ká mọ̀ nìyẹn kẹtọ́ ẹ̀ká àwọn ọmọ wa kó tún mọ̀ nìyẹn àwọn àṣà wa ọ̀bọ̀lọ̀ parun àfi tó bá jọ máa lè Yorùbá lè rí òní wú àwọn ọmọ ọkọ Yorùbá rí máa wú ọkọlọ́wọ́ wọlá pé báyà náà sì bá wọn yọ yìí kíre ẹnu mọ kíwọ́ kíre ire àrísì kó máa sọ àwa náà bọ̀ because ìfẹ́ la nílò ìfẹ́ la nílò ilẹ̀ Yorùbá ìmísí máa ń kí mi níye máa kéré pé ká máa lò fẹ́ lọ Yorùbá tó ní láti lò lọ́wájú Ọlọ́run bless ilẹ̀ Yorùbá ẹwẹ̀ èdè wa dùn létí gbogbo nǹkan wa ó yàtọ̀ àṣà wa ó yàtọ̀ so bí ìyáàfin wa Bùkọ́lá ṣe jẹ Erelú ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run jẹ́ kí ilẹ̀ Yorùbá ká mọ̀ sí dáadáa o ilẹ̀ Yorùbá ò ní dàrú o tọ́ lásìkò bàbá wa Akeem Awóadé amásìkò wọn náà sí dáadáa o gbogbo ekulé lọmọ kébí eku aboyinlé ọmọ tó wà lábọ̀ sun ànírí wàhálà o gbogbo ogun bandit Ọlọ́run jẹ́ ká wà orí ilẹ̀ Yorùbá o Ọlọ́run jẹ́ ká rí o àmọ́ tó bá sì dé Ọlọ́run bá wa kún ọyọ́ nú ẹ̀ lágbára Ọlọ́run ṣe ẹ bá mi ṣe fọ́nrán yìí àwọn fọ́nrán àwọn kẹta fẹ́ máa wò ní ẹ bá mi ṣe fọ́nrán yìí ẹ jẹ́ kó lọ viral àwọn tó bá fi ṣe ọwọ́ náà ní rọ yà